kákan gba orin olóbùrò lágbádé fún. Àkànjí Adémi Rashidi jáyé ó gbọ́. Orin àpàlà ti go beyond the imagination. A ti daṣọ ìgbà fún. Ó ti kọjá bẹ́ẹ̀ kò lè parun. Àwọn boys ti ń kọ́. Àwọn babes ti ń jó. Rasheed Àkànjí àpàlà Mr Legend lẹ́ ń gbọ́ tẹ́ ń wò yìí. Ó gbé rẹ́kọ̀dì àpàlà yìí jáde. Ó pe àkọlé ẹ̀ ní beyond the imagination. Ó yá DJ gbé sókè. Ẹ̀yin olólùfẹ́ Rashidi. Ẹgbẹ́sẹ̀ ẹ̀túngbé bọ́ọ̀dì. Ẹ ò tí ì gbọ́ nǹkankan ẹ tún gbà. Agbérédè àtúngbòdòdè àwa mà ní. Orin dúdú tara yé ń fẹ́ ìyẹn máa ló gbòde. Ẹ wo ọlọ́pọlọ pípé ló ń kọrin àpàlàmú gbà. Rasheed Àkànjí di àpàlà maestro. Beyond the imagination audio CD àti VCD ẹ̀ la gbé jáde báyìí. From the stable of Prince Adéyẹmọ David Adéọlá. Party Fẹ́rí music. Marketed by Banker Film Productions Limited. Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Èkó. Telephone 0803-314-0611. Ó tún wà lọ́dọ̀ S-Gold Music. Mama Adébọ̀lá Lábà. Àti Party Fẹ́rí music ní United States of America. Audio CD àti VCD orin Rasheed Àkànjí àpàlà. Àgbọ̀túngbà wò tún wò ní ẹgbàá bẹ́ẹ̀. Ẹ máa rà ó.